Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdọọdún bí ṣe dáadáa la bá lé. Ǹjẹ́ ẹ ti gbọ́ eléyìí? In fact, ó gbẹnu tán. Gbogbo náà là ń gbọ́ awuyewuye tó ń lọ tí wọ́n ń pa àwọn èèyàn lọ́tùn tó ń pa àwọn èèyàn lósì. Eléyìí tó wà ńlẹ̀ yìí, eléyìí ó tún, in fact, ó léke nkà. Gumi ó lóun ò bò mọ́, òun ò tiẹ̀ wá bò mọ́. Bó ṣe ń lọ yìí, ó ti fojú ara ẹ̀ hàn wípé agbésùmọ̀mí lòun. Lọ́wọ́ yìí Gumi jáde ni o. Ó ní tẹ́ ṣe ti gbọ́, ṣé ẹ fẹ́ gbọ́? Tẹ́ ẹ bá fẹ́ kí ìsinmi, tẹ́ ẹ bá fẹ́ kí ìsinmi àlàáfíà kó dé bá orílẹ̀-èdè yìí, ẹ lọ sanwó àwọn agbésùmọ̀mí. Ó ní in fact kí ìjọba máa fún wọn ní owó lóṣooṣù tẹ́ bá mọ̀ wípé ẹ fẹ́ kán máa pa àwọn èèyàn mọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe gbogbo yẹn, ìpànìyàn máa continue o. Ó yà yín lẹ́nu. Ó yà ẹ wá bí mi o, ta ni Gumi? Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Àwọn ò rí agbésùmọ̀mí kankan tó jáde. Ṣùgbọ́n Gumi làwa ń rí representative. Òun ló ń sọ̀rọ̀. Ohun yìí kan náà lẹ máa rí tó máa lọ máa bá wọn nínú igbó tó ní pé má worry, a máa gbowó lọ́wọ́ ìjọba, wọ́n máa negotiate pẹ̀lú yín. As what? As how? Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń pariwo, ta ni Gumi náà? Kí ló dé tó fi ń pariwo wípé ẹ gbọ́dọ̀ máa kówó fún wọn lóṣooṣù, ẹ gbọ́dọ̀ dá wọn lóhùn? Bí bẹ́ẹ̀ kọ́, gbogbo àkékeré lẹ rí o. Láìpẹ́ là ń gbọ́ pé ní December, ọjọ́ Christmas, pé àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pariwo pé àwọn máa make sure wípé ìrẹsì yín o, ẹ máa gbé lọ́wọ́, ẹ máa sá ni, ẹ máa sáré, báwọn máa ṣe fún yín, wọ́n máa fi ojú yín, àwọn máa fi rí èèmọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe ń lọ, gbogbo ẹ̀ náà là ń rí tó ń lọ, gbogbo ẹ̀ náà lẹ́yìn máa rí tẹ́ bá lọ online nísìn, ó ń jà rànràn. Lọ́wọ́ yìí Gumi ó pariwo síta wípé ẹ̀yin ìjọba, ẹ̀yin lẹ ń ṣe àwọn ọmọ ìlú. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin lẹ ń pa àwọn ọmọ ìlú. Nǹkan táwọn ará bí ìbéèrè fún, ẹ̀yin fún wọn, bóyá wọn ò ní dáwọ́ ìjínigbé yìí dúró. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn béèrè pé kí ni wọ́n fẹ́, ta ni wọ́n, ìlú wo ni wọ́n ń jà fún, ṣọmọ Nàìjíríà ni wọ́n ni. Àfi kí Elédùmarè kó ṣàánú wa. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, viral video Sheik Gumi says government should pay bandits monthly and compensate them before they can stop buying. Ṣé iná ríṣẹ́? Kí ìjọba kó gbọ́dọ̀ sanwó fún wọn. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ tanra yín ni o. Àwọn ò ní dáwọ́ iṣẹ́ láabi dúró. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pé kí ìjọba ṣe kán mú Gumi mọ́lẹ̀. Èwo ni wípé kéèyàn máa jáde kó máa fi hàn yín pé àwa la wà ń di wá kankan, ṣe kankan sí. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń jà fún agbègbè wọn bí Nnamdi Kanu, ti lè tètè mú àwọn yẹn mọ́lẹ̀. Ṣùgbọ́n àwọn ilé wọn dẹ̀ rìn, wọ́n yan fandafanda. Kò sí kankan tí ìjọba ń san pa ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde tán pé tí ẹ bá tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Gumi ní orílẹ̀-èdè yìí, pé òun gangan ló ń gbèjà àwọn ará bí, òun ló ń ró wọn lágbára sí. A new viral video has caused serious reactions across Nigeria after well-known Islamic scholar Sheik Gumi said the government should pay bandits monthly and compensate them if the country wants them to stop buying. Ṣé ń gbọ́ṣẹ́? Pé tí ìjọba bá fẹ́ kí wọ́n dáwọ́ ìpànìyàn dúró, ṣé nǹkan tí wọ́n ṣe nǹkan gidi ni? Ṣé tí ìjọba ò bá tiẹ̀, tẹ́ bá mọ̀ pé ìjọba ń jẹ yín ní owó, ká tiẹ̀ rò lọ síbẹ̀ pé kí o, ìjọba ń jẹ yín lówó, ṣé ẹ mọ ilé iṣẹ́ wọn ni? Ṣé ẹ mọ ọ́fíìsì ìjọba ni? Kẹ́ lọ máa bá wọn, kẹ́ dẹ̀ máa bá wọn halẹ̀. Èwo ni pé kẹ́ wọ́n máa fi tiyín, kẹ́ máa fi ní àwọn aláìṣẹ̀ lára. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde síta pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ tètè wá nǹkan ṣe sí o. Àwọn kan ti ń jáde pé bàbá Bọ́lá Ahmed Tinubu, tẹ́ bá ti mọ̀ wípé ẹ lè wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí, ó máa da kẹ́ fipò yẹn sílẹ̀. Oríṣiríṣi náà la ti ń gbọ́ táwọn èèyàn ń pariwo.
because the way tí wọ́n fẹ́ ń pa àwọn èèyàn yìí ó ti pọ̀ jù. We can no longer continue like this. Ariwo táwọn èèyàn ń parí o. Ṣé na like this we go dey ariwo táwọn èèyàn ń parí o. Àwọn tán ti ń pariwo pé ẹ jẹ́ ká filẹ̀ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká filẹ̀ kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ti ní pé kátẹ̀ láti mọ̀ àbá má filẹ̀ kẹ̀ sídìí eléyìí o eléyìí ìyà yìí pọ̀ wọ́n ní ẹnì kan ló mọ̀ ẹ wo gbogbo àwọn tó lọ jí gbé ní CAC church ní ìpínlẹ̀ Kwara láìpẹ́ yìí àwọn ọmọ Yorùbá ni wọ́n o ìwọ tó bá lọ sọ pé ṣèbí fúlà ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ àwọn ọmọ Yorùbá ló ń jí gbé lọ yẹn o àwọn ọmọ Yorùbá ni wọ́n kátẹ̀ yọ sí pé ok bí a Christian or no Christian àwọn ọmọ Yorùbá ló ń jí yẹn o eléyìí tó túmọ̀ sí wípé ó lè jẹ́ àbúrò ẹ o ó lè lọ jẹ́ ẹ̀gbọ́n ẹ o ó lè jẹ́ ìyá ẹ o gbogbo wa náà láàárín àwọn ìyá àgbàlagbà tí wọ́n ń sá pamọ́ at the end of the day wọ́n tún pa wọ́n mọ́ ibi tí wọ́n lọ sá pamọ́ sí náà wọ́n ní kán lọ gbé owó iyebíye jáde níbo lọ́n ti fẹ́ rí ìjọba òde wá kankan ṣe sí ọ̀rọ̀ yìí kò tí ì kan ilé ní o Ọlọ́run ní jẹ́ kó jẹ́ pé ọ̀la ìwọ ló máa kàn bẹ́ẹ̀ ni wọn ọ̀dọ́dọ̀ mi kò kàn mí tó dẹ̀ wà ní Nàìjíríà yìí ó wà Nàìjíríà ó yìí ń dunnú pé kò kàn ẹ́ nǹkan tó dẹ̀ máa jẹ́ kí wọ́n mú wálẹ̀ ìwọ ní pé kò kàn ẹ́ ó máa ṣe o gbogbo àwọn tí wọ́n jí gbé láìpẹ́ yìí ó dá wa lójú pé àwọn náà ó máa nígbà kan táwọn náà máa ti ní wípé ẹ máa para yín lọ jàre ṣèbí òkè ọya ni ara yín lẹ̀ ń pa kò sí kan tó kàn wá ó ní time táwọn yẹn náà máa ti ní pé kò kàn wọ́n jàre ṣùgbọ́n lọ́wọ́ ta yẹn sọ̀rọ̀ yìí everywhere òun ni wọ́n ti wà ìwọ tó bá yẹn ń pariwo kò tí ì kàn ẹ́ I pity you ṣùgbọ́n lẹ́yìn tó ti wá kàn wọ́n báyìí ńkọ́ nǹkan tá à ń sọ nìyẹn àwọn kan ti ń pariwo pé ṣe sọ pé pásítọ̀ CAC yẹn ṣé kò mọ̀ ń pa ẹ̀ àfi kọ́ lọ ń ṣàánú gbogbo wa ni the same pastor tẹ́ ń pariwo ìyàwó ẹ̀ máa wà nú àwọn tó ń jí lọ àwọn kan ní pé ó dàbí nǹkan tí pastor yẹn fi escape bàbá yẹn àgùẹ̀ tó gbà àwẹ̀ yẹn gbóná gan àwọn angel àwọn áńgẹ́lì àwọn ni wọ́n gbé máa yẹn tán gbé tọ́jú tí wọ́n rí ṣùgbọ́n because bí gbogbo ẹ ṣe lọ yẹn gbogbo náà la wo fídíò yẹn gbogbo àwọn arábí àwọn agbésùmọ̀mí yẹn wọ́n surround gbogbo àdúgbò gbogbo kọ́nà yẹn ni tó ń ìbọn gan tó ń dàbò ilẹ̀kùn onírin gan ìbọn yẹn ó dalu wọlé ni so kí la wá ń sọ ìbọn yẹn ó dalu wọlé ara kan tá à ń pariwo rèé o àfi kí Elédùmarè kó ṣàánú wa ni lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ Gumi ni o ó ti ní pé kí ìjọba kí wọ́n sanwó kán máa fún àwọn agbésùmọ̀mí ní owó oṣù kán máa san owó oṣù fún wọn bí bẹ́ẹ̀ kọ́ pé ìpànìyàn máa pọ̀ lọ o eléyìí tán tẹ̀ tí ní pé òkè ní December tó ń bọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ìlú làwọn máa kàn gbogbo náà láti ń gba wuyewuye wọ́n ti wà ní gbogbo agbègbè ìwọ tó bá ní pé kò kàn ẹ́ lọ́wọ́ yìí ó tanra ẹni o ìdí rẹ̀ tí a fi ń parọ́ kí olúkálùkù ẹ pariwo wọn síta bẹ́ẹ̀ ni ẹni tí ò bá ṣe dáadáa ẹ pariwo ẹ̀ síta nítorí wípé tí ó bá dojú ẹ̀ ìjọba kankan ní wá ẹ̀pù yín o the same ìjọba tẹ́ ń pọ́nlé tẹ́ ń support wọn ò ní dá yín lóhùn o gbogbo ẹ̀ náà ni à ń rí tó ń lọ yìí àwọn tí wọ́n jí gbé láìpẹ́ ní ilé ìjọsìn yẹn àfi k'Ọlọ́run ṣàánú wa ni Elédùmarè nìkan ló mọ ibi tí àwọn yẹn máa wà nínú gbóbà ìyà tó ń fi ń jẹ wọ́n láìṣẹ̀ láìrò àfi kí Elédùà kó gbà wá ní ìrìjú báyìí lẹ́yìn wa lórí eléyìí o a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ iṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó ẹni tó bá lámábọ̀ òun là ní débá ó dàbọ̀.